sẹ́sì ìlú náà wípé níta ẹ̀ ń ṣe ẹ̀ ń wá kèfèrí ìlú yìí wọ́n fẹ́ ká padà sí nǹkan mẹ́ta tí àyà yẹkínu mẹ́ta tálùkùránì gbé wá fún wa. Inshallah. ọgbọ́ Ayakumullah. níta ń pè ní yẹkín òun ni àrídájú àrídájú mẹ́ta yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni ilmul yẹkín àfa ẹni tó bá jẹ́ mujtahid tó jẹ́ dáì tó fẹ́ ṣiṣẹ́ dáwà ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ tí wọ́n ń pè ní ilmul yaqin kó sì mọ̀ tí wọ́n ń pè ní ainul yaqin kó sì mọ̀ tí wọ́n ń pè ní haqqul yaqin. Insha Allah. Ilmul yaqin. Ainul yaqin wa haqqul yaqin. Masha Allah. bẹ́ẹ̀ ọba ti mọ bí mẹ́tẹ̀ẹ̀ta yóò ọba ti jòkó sí yàn la ó ti yẹ wa ọkàn mọ onímọ̀ ni ọ wà dómùgọ̀ ọ dà láì màkàn torí pé ó ti dájọ́ mi lọ́kankan wọ́n bá fi nǹkan wọ́n hàn mọ́ ní mùtúbà yẹn màkì báyìí ni èyí rí dáadáa tẹ́lẹ̀ ni. so ilmul yaqin mufaddal òun ni kí èèyàn gbọ́ wípé wọ́n ń bọ òòṣà ńlọrin. kéèyàn gbọ́. èèyàn gbọ́ pé wọ́n ń bọ òòṣà ńlọrin. gẹ́gẹ́ bí ìtọ́ wa pé wọ́n á dákọ̀ òòṣà mẹ́ta tán bọ́ lọ́rin ọ wá dákọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ilmul yaqin nù. àmọ́ kò tí ì dé ilmul yaqin àfi kọjá sí pé ẹni tó sọ̀rọ̀ yìí ó jẹ́ ẹni tó jẹ́ onímímọ̀ ó ti yé báwọn akhbaraka man tasiku bihi. ẹni tó gbé ọkàn lé. man tasiku bihi bisidikihi ẹni tó ọmọ pé olóòótọ́ èèyàn ni fún ọ kò yé sọ̀rọ̀ kọ́ parọ́ rí wọ́n ní wọ́n àwọn ń bọ̀ wòsàn níbi báyìí tí wọ́n mọ̀ pé ò tí ì débẹ̀ àmẹ́ni tó sọ̀rọ̀ yìí ẹni tí ì parọ́ ni ilmu yaqin lónìí o ìmọ̀ àmàdájú nù tọ́rẹ́ ẹni tó sọ fún ọ ẹni tí ì parọ́ ni tó mà ní. Inshallah. tọ́ba rí wọn ò tí wàá gbọ́dọ̀ dájọ́ tọ́ba pé ẹni tó sọ̀rọ̀ lódodo yẹn ni kì í parọ́ fún ọ ò tí ì gbọ́dọ̀ wá wí toró ṣe ti kọjá pé àkọ́kọ́ ọ̀rọ̀ tí ọkọ̀ palẹ̀ yìí tó sọ fún ọ. ọgbọ́ yọ ẹsẹ̀ wa pẹ́ lẹ́ẹ̀kejì tí wọ́n ń pè ní ainul yaqin ọwọ́ ni wọ́n ń bọ òòṣà ńlọ ni wọ́n ń bọ òòṣà ńlọ níbo ni wọn kò èso bí wọ́n máa bọ ọkùnrin àwọn máa bọ èso ńlọ ni o jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọwọ́ adé bẹ́ẹ̀ ọwọ́ àjòkó ńlọrin ọmọ wa lọ bẹ̀ ní everyday at least ó lóṣù kan ibi wọ́n bá ń bọ nǹkan túláàsì láàrin oṣù kan wọ́n gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ àbí wọ́n ń bọ sàárè láàrin oṣù kan ọmọ wa wá wọ́n máa mú ọ káàkiri níbo lẹ́nà tí ń bọ̀ ọ̀hún àwọn òní ń bọ̀ òun ni ainul yaqin nù àyè dájọ́ pẹ̀lú ilmul yaqin nìkan àfi kí ainul yaqin nù ọ tẹ̀lé orí bí n ti ń sàlàyé yìí. bẹ́ẹ̀ ni bàbá ń yé. ọ̀rọ̀ mímọ̀ ni o kì í sọ̀rọ̀ mímọ̀ ni bó sì ti rí nù ni bí mujtahidu sì ti gbọdọ̀ rí nù ni ni wọn ò fi ní pè ọ́ lókùrọ́ torí tó o bá sọ̀rọ̀ mí ń jọ́ mi ọ̀rọ̀ rí o ní wúlò mọ́ wọn wà ní ẹ má da lóhùn jáde bẹ́ẹ̀ náà ló ní wọn ń bọ̀ òkè ńlọ níjọ́ níta adébẹ̀ tá a bá nǹkan kan níjọ́ tó o bá ti sọ̀rọ̀ fàtúwà bọ̀ sọ̀rọ̀ mímọ̀ wọn ò ní gbọ́ mọ́ wọn ò ní rọ́lọ́ pa. Masha Allah. wọ́n wá kàkún bàbá sọ. wọ́n wá kàkún wíwá àti yẹn ń ṣe tíátà. La ilaha illallah. so to understand. Ayakumullah. onímímọ̀ kì í ṣe bẹ́ẹ̀. ok nígbà wàá rí báwọn tó bá wá rí. téèyàn rí ilmul yaqin. sọ́mà pé ó ti ainul yaqin. ọwọ́ ni òkè sóbìrè òkè ṣé òkè tá máa bọ́ ni òkè lápèjúwe ọlọ́run ò ní járí lọ ni ọlọ́run ò ní járí o ọlọ́run ò ní járí o ọwọ́ bá àwọn kankan bẹ́ẹ̀ bí àwọn àjẹkù nǹkan tí wọ́n dà síbẹ̀ síbẹ̀ dúró ibẹ̀ rí tán da epo síbẹ̀ ibẹ̀ rí tán da kíní síbẹ̀ ibẹ̀ rí gbá mbẹ̀ ibẹ̀ rí nǹkan kan mbẹ̀ ibẹ̀ rí pèsè mbẹ̀ ibẹ̀ rí gbogbo ẹ̀ o ti ní ainul yaqin nu orí inú wàláhì o ti gbọ́dọ̀ dájọ́. tòun ti bẹ́ẹ̀. tó bá jẹ́ àfa òní mímọ̀ bí n ti ń sọ yọ gbọ́dọ̀ yí ọ ọ tí gbọ́dọ̀ dájọ́ o ti bá wọn tó fi wá rí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ń pè ní haqqul yaqin haqqul yaqin ni pé ọba aṣára o ti bá wọn dhalika shay bi nafsik o ti bá wọn hatta tubashira bi nafsik bá aṣára wo ni ó rí life mubashara ni ó jẹ fún ọ ọba aṣára rẹ ó wo life ọ ni ijó ni wọ́n ń ṣe toro ṣeṣe kọjá pé àwọn nǹkan tí wọ́n kó síbẹ̀ ni bóyá fíìmù ni bóyá àwọn kan ni wọ́n sáré lọ lé pípẹ́ rẹ̀ síbẹ̀ torí kí wò ó lè bá a fi rí lóòótọ́ ọ wà ní wàtàn ìjọba yẹn máa bọ̀
jọba yìí dédé báyìí ẹ máa bọ̀ wá ẹ bá wọn tó wọn máa ṣe lọ́wọ́ tọba rí kẹta tọba fojú ara rẹ rí gan-an akuliyekinu lọ wá rí wọn ìgbà wọn ló tó wá sọ yìí pé ẹ bọ lẹ ń ṣe yìí tẹ̀ ń ṣe yìí ọ̀dà. Masha Allah. Àmọ́ kì í ṣe kó jókòó ńlẹ̀ rẹ. àmọ́ kéèyàn wà ń bì kan kó wá ní wọ́n ń ṣe nǹkan bì kan kéèyàn wá sáré sọ lé nẹ́ẹ̀tì. ilmu yakin nìkan ló ní eléyìí tún wá tá a tún wá ń sọ̀rọ̀ lérí ẹ̀ yìí kò tún wá di ilmu yakin tọ́ra àwọn tó sọ̀rọ̀ yìí gan àwọn gangan fúnra àwọn ètí dé marahala tí. a pè yín wọn ní nisful yakin nínú ni barakallahu fik ya mufaddal so kò tí ì rí àwọn yìí gan wọn ò mọ̀ láti gbọ́dọ̀ ní ainul yakin àti wa haqqul yakin so kele yọ máa jẹ́ ìrántí àti ìsítí àti ìfikún mímọ̀ tí ń bẹ lọ́wọ́ ẹni tí Ọlọ́hun ṣe dáwà tí ń pèpè ẹ̀sìn láti wí pé àyè fi ilmul yakin dájọ́ àyè sì fi ainul yakin dájọ́ ó ti bá wọn ata tẹ̀líha haqqul yakin. títí haqqul yakin èyí tí wọ́n gan rí fúnra rẹ̀ tó sì mọ̀ fúnra rẹ̀. ata yẹliha. tí ó fi wá tẹ̀lé bẹ́ẹ̀. ata yẹliha haqqul yakin. kí mẹ́tẹ̀ẹ̀ta ó pé tó bá ti pé sí ọlá tó ti rí báyìí ìgbà wọn ló tó lè ṣe isdaru fatwa lórí irú nǹkan yẹn tí o to understand. àmọ́ èmi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ànábì tọ́lọ́run rán sí wa tọ́jà ànábì wa ẹnìkan tó lè sọ fún wa wípé n tà ń ṣe kódà àbí kó lè sọ fún wa pé bí lọ́ọ̀rì ti rí tó yẹ pé ìmọ̀lẹ̀ ló pilẹ̀ rẹ̀ ìmọ̀lẹ̀ nísìnyí bẹ́ẹ̀ dòní kò sókùn kò kankan lẹ̀. Inshallah. Àtàlíyọ̀. bẹ́ẹ̀ ni baba. bẹ́ẹ̀ yẹn bá wọ́ bá ń bọ̀ gbogbo olùtọ́ bá dé yà yín atẹ́gùn tí ó fẹ́ lù ọ́ yàtọ̀ fún gbogbo èyí tó ti ń bá bọ̀ tẹ́lẹ̀. Inshallah. ojú rẹ̀ ó sì máa rí nǹkan kan tí ń jẹ́ mọ́lẹ̀ tó rí rẹ̀. Inshallah. kọ́dà tó ń gbé bọ̀ gan ó sì dì mọ́lẹ̀ mọ́ lọ́wọ́. Inshallah. nílọrin bọ́lọ̀ ń ti sílùú wa nù ni. bẹ́ẹ̀ yẹn bá gbé mọ́lẹ̀ kúrò ń bí yóò sì tún tàn mọ́lẹ̀. yóò tún tàn mọ́lẹ̀ bí ó dé. Masha Allah. so bí mọ́lẹ̀ ń ti wá rí yìí kẹ́nìkan tún wá rí pé òòsà kan àbẹ́bọ̀ kan bẹ ní Ìlọrin kíní òun lé ọgbọ́ a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ànábì tọ́lọ́run rán sí wa ọ̀gá wa ànábì dáa púpọ̀ ju gbogbo àwa tá a là ń ṣe tiẹ̀ yìí lọ àwa tá a là gbèsè rẹ̀ dání wàláhì àdàbí ànábì bẹ́ẹ̀ ni bàbá ànábì kì í parọ́ ànábì kì í bù mọ́yàn ànábì kì í jalè ànábì kì í lẹ irọ́ mọ́yàn ànábì yẹ sálásejù kì í sálábòsí. Masha Allah. ok ẹ wọ ìfẹ́ tá ànábì ní sí wa àtọ́jú kòkòrò tó ṣe wa. Sallallahu alaihi wasallam. ẹjọ́ tí Ọlọ́run sọ àyà kalẹ̀ pé wala zawfa yu'tika rabbuka fatarda. ẹjọ́ tí àyà náà sọ kalẹ̀ fún ànábì Muhammad oníkìlá ànábì wí. Naam. ànábì ní Ọlọ́run ní wala zawfa yu'tika rabbuka fatarda. èmi Ọlọ́run wọn padà fún rẹ̀ ànábì ní ti yọ nínú tó bá dàl kìyàmà. ntí fún ọ tínú rẹ ó dùn tí ó yọ nínú tó bá dàlù kìyàmá yọ ǹda rẹ fún ọ ẹ pé àdéhùn nù ni. bẹ́ẹ̀ ni baba. anabi wa sọ fáwọn sahaba wípé wàláhi la àrùdọ ní yọnu sí nǹkan kan tọ́lọ̀ ń bá fún mi àdéhùn tọ́lọ̀ ń bá mi ṣe wípé òun ó fún mi ní nǹkan tí ó dùn mọ́ mi tí yọnu sí ó ní la àrùdọ ó ní yọnu sí nǹkan kan tọ́lọ̀ ń bá fún mi tó bá dàl kìyàmá wà wá idun min ummati fi nnar. La ilaha illallah. ọ̀lẹ́ ká àdìsí ànábì ni. gbogbo tí Ọlọ́run bá léwu kó fún mi bóun bẹ rí ọ̀kan nínú àlùmọ̀ wọn ànábì nínú náà. ànábì nínú wọn ò ní yọ. nínú wọn ò ní dùn. La ilaha illallah. àdìsí ni ọ̀lẹ́ wa. ìfẹ́ nù bá. bẹ́ẹ̀ni gbàtà yà sọ kàrìkì wàlá sawfa yu'tika rabbuka fatarda Ọlọ́run ni mo bọ́ ọ̀sàdéhùn èmi Ọlọ́run wọn padà fún ọ ní nǹkan tí ó dùn mọ́ tó yọ́nú sí pàápín ntí ó dùn mọ́ ọba dàl kìyàmá anabi wa ń sọ fáwọn sàhábà pé àdéhùn tọ́lọ̀ ń bá mi ṣe ni àmọ́ wàláhi la àrùdọ́ wà wáhidun min ummati fi nnar ní yọ́nú sí nǹkan kan tọ́lọ̀ ń fún mi wá fún mi lálẹ́ kìyàmá kí n wá rí ẹnìkan kọ́ máa wá wọnú ná inú òjò ẹ̀ inú àlùmọ̀ mi tí ń kírun lẹ́yìn mi tí ń gbàwẹ̀ lẹ́yìn mi tí ń ṣe tèmi kọ́ wá wọná. Masha Allah. gbà tá anabi wa wí báwọn èyí tá a wá ń ha iná fúnra wa bí ìgbà tí a ha bisikíìtì. ẹlòmíín ha náfa ó tún ha fún babẹ. bẹ́ẹ̀ni so èyí òun àdìsí yẹn náà èyí òun náà jẹ́ àmà pé ànábì ó dàbí wa
bá nàbí bá dàbí wa ní gbogbo àlùmọ̀ tá à ń bẹ lóde lónìí oníṣẹ́ni tí wà àlìjánà yóò ti tilẹ̀kùn àlìjánà gbẹ.